ẹnu pọ̀ ibi tí n bá dúró wọ́n bí ìyàlákù ìyàláyà ẹ̀rẹ́ kó dúró ibi tẹ́mi bá dúró wọ́n bí ìyàlákù ìyá yẹn wọ́n bíire. ẹ̀yin tèmi èyí wà lẹ́ni ò sí nǹkan ẹ̀yin tèmi láàrin màmá ọba ńlá pẹ̀lú Lizzy Anjorin ẹ̀yin èèyàn ṣé wàhálà ò ti wá dé báyìí ṣé Lizzy Anjorin ò ti fira sí wàhálà báyìí ẹ̀yin tèmi nítorí ní báyìí màmá ọba ńlá ti jáde ó ní pé ibi tí òun bá dúró sí wọn ò bí ìyáláyà Lizzy Anjorin dá láti jáde síbẹ̀ ẹ̀yin èèyàn ǹjẹ́ wàhálà ò ti bẹ̀rẹ̀ báyìí kí ni ẹ rò wípé ó máa gbẹ̀yìn Lizzy Anjorin pẹ̀lú màmá ọba ńlá kí ni nǹkan tí ẹ rò pé ó lè parí ìjà tí ó wà láàrin àwọn méjèèjì yìí. ìjọ tí n bá dúró ìjọ kan ọ̀sán àtòwú máa pàdé tí n bá gbé yẹn bó bá wá bẹ̀ yẹn tán bá ti ìyálákù ìyáláyà ẹ kó wá bá mi nínú station anywhere tó bá rí mi ìwọ lè rí mi kó dúró kó wá ó lè dúró tì mí torí mo mọ̀ pé kò possible anywhere tí n bá wà kò possible kò wọ́n ò tí ì bí ìyá ẹ tó wà nù wọ́n ò tí ì bí ìyá ẹ kú ó lè wojú tèmi tó bá rí mi ó lè dúró kí ló fẹ́ fi dúró kun àwọn ta lẹgbẹ́ ìyáláyà yín àwọn ta ló wá ń pariwo mọ́ bí èmi wà ní àwọn sẹ́ẹ̀tì tó máa pariwo mọ́ bí ìjọ tí ìyáláyà ẹ dán wò gan ó dán wò ó tẹ́ ni ọlọ́pàá ló tún gbé mi délé ọlọ́pàá ló wá mọ́tò tó gbé mi délé ìwọ bá wo jálajàla tó lè yàn ó láṣọ lórí kò lè yàn náà lọ máa rán tara ẹ náà má gbé tiẹ̀ wá bí kò gbóòórùn ẹ sàn òbúkọ́dé òórùn dé ìwọ kọ́ là ń bá sọ̀rọ̀ mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ nbí mi ò ṣe lẹ́yọ̀ kankan mi ò bá ẹ sọ̀rọ̀ èmi àti àsínú set mi ò bá yẹn sọ̀rọ̀ òun kẹ̀ ẹ fi yẹn lẹ̀ ń fọ́nbù ni talẹ̀gbẹ́ ìyáláyà ẹ̀ ń bí talẹ̀gbẹ́ ìyáláyà ẹ̀ ń bí ta ni sẹ́ẹ̀tì ìyáláyà ẹ̀ tó ń bá wí ta ló ń bá a ṣe kínní bí ara ló ń ta nà ara ò ṣe ní ta aṣọ làwọn ń ta bí 35,000 láti dá a lẹ́yìn ẹni bá jù wá lọ kó ṣe gbogbo ohun táwa ń ṣe. ẹni tí mo sọ yẹn 5 days ago náà ti ṣe ṣòfò ọmọ mi o tó gbé ọmọ mi síbẹ̀ tí wọ́n ń rọ́ ìpèlé ọ̀tá ẹ̀ lórí tí wọ́n ń rọ́ ìpèlé ọ̀tá ọmọ mi lórí tí mi ò ṣerú ẹ̀ fún ẹ rí tí wọ́n ń rọ́ ìpèlé ọ̀tá ọmọ mi lórí èèyàn wá ní kí n wá dákẹ́ kí n máa wò yín tó bá ní kí ló dé kọ́ ní pé ká ẹ lè gbèlé ayé ẹ̀yin ọmọ já ìjà tí ó lè jágbà àwọn jágbà ọmọ kékeré bá kó gbogbo wa sí kúkú kó wa sínú agbolé kò ní ká wá máa ṣẹrú nulé ẹ̀ ká ní ká máa ṣẹrú nulé yín àwọn olórí burúkú olòṣì abatẹnijẹ́ àwọn ayógológolo ajógolo àjọkọgbé ajógolo àjọmọgbé ó bá ní kẹ́mi náà wálé wá máa wá gbálẹ̀ kí máa wá ṣẹrú tó bá ní kí ló dé kó ní kí n lè lóyà olórí burúkú ọmọ òṣà ọmọ òfò àwọn àgbákò ẹ̀dá àwọn ọmọ ọ̀ràn kíran èmi ò bá wá ṣẹrú yìí kí n fi ṣe tèmi lẹ̀ kí n fi ohun tí mo fi rán mọ́ lọ ìlú èyìnbó táwọn ọmọ mi tẹ́mi náà fi gé èèyàn nú ayé mo fi ná ṣẹ́jì mi kí n fi ilẹ̀ kí n wá máa wá ṣe kí n máa ṣe bọ́ọ̀bọ̀ tẹ̀lé yín lẹ́yìn orí yín burú dànù èèyàn ọmọ òṣì burúkú ẹ̀dẹ́ lọ káwọn ìyá yín ìtìyẹ̀ bá kúnnú yín ẹ lọ jí inú kòtò ìtìyẹ̀ bá wà láyé ẹgbẹ́ síta kẹ́ni kó máa ṣorí burúkú lórí social media èmi ò bá fi ṣẹ́ tèmi lẹ̀ fún yín kí n káwọ́ kò kọ́gà ẹ wà lórí iṣó lórí burúkú olóṣì ó wà lórí iṣó fún àwọn àsìkí kí n jókòó kí n káwọ́ kò kí n má polówó ọjà tèmi. ẹ ti gbọ́ àwọn ìpè yìí tó ṣiṣẹ́ fún Lizzy Anjorin ẹ ti gbọ́ bó ṣe tú àṣírí Lizzy Anjorin ẹ ti gbọ́ bí ó ṣe sọ nǹkan tí Lizzy Anjorin tí ó ṣe fún ọmọ òun ẹ̀yin èèyàn kí ni ẹ rò wípé ó tiẹ̀ fa ìjà sí àárín àwọn méjèèjì yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ rí wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ni àwọn méjèèjì yìí jẹ́ ṣùgbọ́n ní báyìí tí wàhálà ti bẹ́ sílẹ̀ láàrin wọn kí ni ẹ rò wípé ó lè parí ìjà wọn wàhálà wà ó ewu ń bẹ ẹ̀yin èèyàn. tó bá ní kí ló dé ìyẹn náà fi ń sọ fún lóyà kò ní bá mi dáa fún ẹ ò ní ṣoríire ò ní ayé ẹ máa bàjẹ́ ayé ẹ máa ra mọ́tò ìtò ṣẹ̀ rí ò rí nǹkan kan má wọ̀ rí farabalẹ̀ díẹ̀díẹ̀ ní èmi ò bá jókòó kí n wá máa wò yín kí n máa kákò kí n kọjá mi dé kí n máa pawọ́ pọ̀ tí ò bá sí COVID